mojúbà ajúnilọ mo ṣe bọ lọ́rùn mo ṣe bá ènìyàn ìbà ládéládé nílẹ̀ kóòtù àjíbí o ìbà gbogbo ọmọ ládéládé nílẹ̀ Yorùbá ìbà mi rè nílé olúfẹ́ àbúrẹ́ o ọmọ àpàfọ́ owó rẹ̀ mọ́ bá a bá gbéra láti fẹ́ ọ ní mẹ́bí nílùú ẹlẹ́yọ̀ akẹyọ̀lá àkọ́kọ́ lọ kó tó di pálọ̀ tẹ̀ lúdó kábíyèsí o ẹlẹ́yọ̀ tòní adéẹ̀mí ọláìwọlá àtàndá ọmọ adéníran ọmọ àtìbà tí gòkè ògùn ọláìwọlá o ọmọ ìró àgbòwò adéẹ̀mí àtàndá ọ̀kánkán lè lò sàágbé o onílé orí orò ọkọ̀ àṣàbí àzò. ẹkúlẹ̀ òun kábíyèsí àkànmú adétúnjì ajé ògúngún nìsọ èso bòjì mo rí bá mojúbà kan mọ́ ọba adétúnjì lókè ìbàdàn mo gbéra lókè ìbàdàn mo fẹ́ lọ rè káwọn ọmọ Olúpoyi ọmọ Akajwole ọmọ ọlọ́run ìyàwó máa fi bísà náà ọmọ ọgọdẹ tí gbé padò tí ṣèbí egungun ọmọ tó nídìí mo kí gbogbo ládéládé ọmọ ládéládé tí wọ́n bá láàfin àtìbà wá látòdì Ọ̀yọ́ lé o tán bá wọn dọ̀yọ́ tòdí nílé àtìbà òjò tí pàṣẹ kẹrẹ mọ́dé ọmọ àtìbà ọmọ adépọ̀jù bí àtàndá adépọ̀jù bí ọmọ Olúpoyi ìyọ̀bọ̀rọ̀ etí àwọn bàbá adé yìí mẹ́bí lu Ọ̀yọ́ náà ni mò ń lọ Ọ̀yọ́ lé nítorí Aláàfin Ogbolu Akajwole onísìlẹ̀ mẹ́wàá o ọba kan nílùú ẹlẹ́yọ̀ ọmọ akẹyọ̀ ìlú ẹlẹ́yọ̀ akẹyọ̀ mẹ́bí ńlá pépépé tó dòde Ọ̀yọ́ lóde tó ní ẹ̀mọ́ báńkà lọ Aláàfin Ogbolu Akajwole lóde Ọ̀yọ́ nílé o mẹ́bí ńlọ́bọ̀bẹ òbẹ́ lọ́bọ̀lúkọ̀kun òbẹ́ lọ́bọ̀lúpòyí òbẹ́ ńlọ́bí Olúkáyọ̀dé òbẹ́ lọ́bí yẹ̀tù obìnrin kan oṣù tí ń bẹ nínú ọmọ Aláàfin Ogbolu Akajwole onísìlẹ̀ Olúkọ̀kun àtọlúpoyí wọ́n jọ lágbo para wá látòdì Ọ̀yọ́ lé o wá tẹ̀dó sókè Ìbàdàn kúre ìgbó Olúkọ̀kun gbó tọ́tọ́ lókè Ìbàdàn kúre